Ìwé mímọ́ wípé ra òtítọ́ kó má sì ṣe tà. Ọ̀rọ̀ Ọlọ́run alààyè tó ṣetán láti gbọ́ yìí ló jáde láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babátúndé Samuel. Tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 sí 2. Ẹsẹ̀ 1 sí 2. Rome chapter 12 verse 1 to 2. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ àyè mímọ́ ní ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ẹ̀sìn yín tí ó tọ̀nà. Kí ẹ má ṣe darapọ̀ mọ́ ayé yìí. Kí ẹ paradà láti di tuntun ní èrò inú yín. Kí ẹ paradà láti di tuntun nínú èrò inú yín. Kí ẹ̀yin kó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Praise the Lord. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí màá bá wa sọ ní òwúrọ̀ yìí ni mo pè ní ẹbọ àyè. Ẹbọ àyè. Ṣé rí ogunlọ́gọ̀ ló fẹ́ láti ṣiṣẹ́ fún Ọlọ́run lónìí. Ogunlọ́gọ̀ ènìyàn ló rọ́ bàbí sínú iṣẹ́ Olúwa lónìí. Ní sáré lé iṣẹ́ Olúwa lónìí. Kò ń ṣe ohun tó burú kéèyàn ó desire láti ṣe iṣẹ́ Olúwa. Kò ń ṣe ohun tó burú kéèyàn ó fi ara rẹ̀ jìn láti ṣe iṣẹ́ Olúwa. Ẹbọ àyè. Kí ni à ń pè ní ẹbọ àyè? Mo fún ní ìtumọ̀ 4 gédégbé níbí. Ìkíní, ẹbọ àyè jẹ́ ìgbé ayé ìjọ̀wọ́ ara ẹni pátápátá fún Ọlọ́run. Ẹbọ àyè jẹ́ ìgbé ayé ìjọ̀wọ́ ara ẹni, ìfi ara ẹni kalẹ̀, ìgbé ayé fífi ohun gbogbo kalẹ̀ sí ẹsẹ̀ Kristi, ìgbé ayé jíjọ̀wọ́ ohun gbogbo kalẹ̀ fún Ọlọ́run. Ó ní à ń pè ní ẹbọ àyè. Tá bá wo ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 36. Kí ni ó wí? Róòmù orí 9 ẹsẹ̀ 36. Gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́. À ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá mú àgùntàn dé ojúbọ ibi tán ti fi rúbọ, a rí i pé nígbà tí wọ́n bá ti so ọwọ́ ẹ̀ tán so ẹsẹ̀ ẹ̀, kí ni ó ṣe? Yóò dára lẹ̀ ni, àbẹ́ẹ̀kọ́? Bẹ́ẹ̀ ni, ìgbé ayé ìdáralẹ̀ pátápátá, ìgbé ayé tènìyàn ní láti submit ara ẹ̀. Ẹ jẹ́ ká wo Isaac as a typical example. A rí i pé nígbà tí bàbá rẹ̀ Abrahamu tó mú débi tí yóò fi ṣe kí ni o, tí yóò ti fi rúbọ, lóòótọ́ ọmọ ẹ̀ ti mọ̀ pé bàbá àwọn fẹ́ fò rúbọ ni, ṣùgbọ́n kí ló ṣe? Ó jọ̀wọ́ ara ẹ̀. Ó jọ̀wọ́ ara ẹ̀. Ìdí nìyẹn Bíbélì wípé nígbà tí Jésù Kristi ríra rẹ̀ nínú àgọ́ ènìyàn, ó rí ara rẹ̀ sílẹ̀ àní títí dé ojú ikú. Ó jọ̀wọ́ ara rẹ̀. Ìdí nìyẹn nígbà tó ń gbàdúrà nínú ọgbà Gẹ́stímánì, ó ní bàbá kì í ṣe bí mo ti fẹ́, ṣùgbọ́n bí kò ṣe bí ìwọ ṣe kí ni o, bí ìwọ ti fẹ́. Ìgbé ayé ìjọ̀wọ́ ara ẹni nínú àdúrà Olúwa tí Jésù gbà, ó ní bàbá ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé àní bí wọ́n ti ṣe ní ọ̀run. Ẹ má dẹ̀ gbàgbé, kì í ṣe bá ṣe ń gbégbé ayé wa náà ń gbé nínú ọ̀run o. Ìgbé ayé command ni go come ní o. Ọlọ́run ní sọ fún wọn pé go nínú ọ̀run. Kálẹ̀ wọ́n fẹ́ kọ́ọ̀mù ni. Bí ọ̀pọ̀lọpọ̀ àti ṣe inú ayé lónìí. Ìgbé ayé ìjọ̀wọ́ ara ẹni pátápátá. Èkejì, ó jẹ́ ìgbé ayé tí ó ti di òkú sí ẹ̀ṣẹ̀. Ẹbọ àyè ó túmọ̀ sí ìgbé ayé tó ti di òkú sí ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ wo Róòmù orí 9 ẹsẹ̀ 11. Ìwé Róòmù
bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú kara yín sí òkú sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bí alààyè sí Ọlọ́run nínú Kristi Jésù. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú kara yín sí òkú sí ẹ̀ṣẹ̀. Àgọ́ ara tó jẹ́ pé ó ti kú sí ohun gbogbo tẹ́ ó pè ní tayé. Bí àgọ́ ara tó jẹ́ pé kò ní ohunkóhun ṣe pẹ̀lú ohun tẹ́ ó pè ní ayé mọ́. Àgọ́ ara tí ìfẹ́kúfẹ́ ò lè gbé nínú rẹ̀. Àgọ́ ara tí àwọn ohun ìrírí ayé tí ò lè balẹ̀ mọ́. Àgọ́ ara tí kì í yọ̀ nínú ẹ̀ṣẹ̀. Àgọ́ ara tí kì í rí ẹ̀ṣẹ̀ sójúmọ́. Ìkẹta, ó jẹ́ ìgbé ayé ìṣẹ́ ara ẹni. Ìgbé ayé ìṣẹ́ ara ẹni, ìgbé ayé tó ti pé ìwọ kọ́ ló ní ra ẹ mọ́. O nìkan ni kì í ṣe èmi ni mò ń gbé mọ́ bí kì í ṣe Kristi tí ń gbé inú mi. Ìgbé ayé ìṣẹ́ ara ẹni. Ìgbé ayé tó ti pé wọ́n bá fi tí ò dáa lọ, wọ́n ní ara o, torí pé èmi kọ́ ni mo ní ara mi mọ́. Ìgbé ayé tí nìyẹn tó yẹ pé èyàn mọ̀ pé èmi kọ́ ni mo ní àgọ́ ẹ̀ mọ́ bí kì í ṣe Kristi. Ìdí nìyẹn Bíbélì wí nínú kíni Kọ́ríńtì ó ní pé àwa ni tẹ́ḿpìlì Ọlọ́run, àwa ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́. Àgọ́ ara wa yìí ti di ti Ọlọ́run kì í ṣe ti àwa mọ́. Ìgbé ayé ìṣẹ́ ara ẹni. Nígbà tí ẹ̀mí bá sọ fún pé gbààwẹ̀ tó ń jẹ gírísì wà níwájú ẹ̀ ní àkókò yẹn, ṣùgbọ́n torí pé àgọ́ ara yẹn kì í ṣe tiẹ̀ mọ́, wà ní láti gbàwẹ̀, wà ní láti sí ara rẹ nípa oúnjẹ àdídùn tó wà wájú ẹ̀ lákòókò yẹn. Àgọ́ ara wa ni ẹbọ àyè fún Ọlọ́run. Ayé wa ni ẹbọ àyè fún Ọlọ́run. Èyí tó ti kú pẹ̀lú Kristi tí yóò sì bá Kristi jíǹde. Ìkẹrin, ó jẹ́ ìgbé ayé tó farasin sínú Kristi. Colossians 3:3. Ó jẹ́ ìgbé ayé tó farasin sínú Kristi. Ẹbọ àyè túmọ̀ sí ìgbé ayé tó farasin sínú Kristi Jésù. Ìgbé tó yẹ pé kò tún sọ ló sọ kó mọ́, Kristi lè sọ gbogbo nínú rẹ̀. Ìdí náà tí ìwé mímọ́ fi fìdí ẹ̀ múlẹ̀ pé Christ in me, the hope of glory. Kristi nínú mi, ìrètí ògo. Ẹ̀yin ti kú. Nítorí ẹ̀yin ti kú. A sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A ti wá fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run torí tí àwa ti kú. And what does that mean? Èmi tí mo ń gbégbé ayé mi nígbà yẹ kí n tó fayé mi fún Jésù, èmi yẹ ti kú. Nígbà tí mo ti wá fayé mi fún Jésù, kì í ṣe èmi ni mo wà mọ́. Jésù Kristi ló wà nínú mi. Ọ̀rọ̀ tí n bá sọ, Jésù Kristi ló sọ. Ìrònú mi, Jésù Kristi ni. Iṣẹ́ àti ìwà mi, Jésù Kristi ni. That is, ohun gbogbo tí n bá wá ṣe o, Jésù Kristi ló ṣe, kì í ṣe èmi mọ́. Ìgbé ayé tó ti farasin nínú Kristi. Ẹbọ àyè, a living sacrifice. Ìgbé ayé tó ti farasin nínú Jésù Kristi. Ìgbé ayé tó ti mọ̀ pé ohun gbogbo tó ń ṣe kò tún ṣe òun ló ń ṣe mọ́. Ìgbé ayé tó farasin nínú Jésù Kristi. Ìgbé ayé tó pamọ́ sínú Kristi Jésù. Ìmúra rẹ ti Kristi ni, ìsọ̀rọ̀ rẹ ti Kristi ni, ìṣe àti ìwà rẹ ti Kristi ni, ohun gbogbo nípa tirẹ̀ ti Kristi Jésù ni. Ipa kejì ẹ̀kọ́ ẹ̀ ó ní àmúyẹ ríru ẹbọ àyè. Àmúyẹ ríru ẹbọ àyè. Torí nígbà tá a bá sọ̀rọ̀ ẹbọ àyè àti mọ̀ tí ẹbọ àyè jẹ́. Àkàndéédé pé nǹkan ní ẹbọ àyè. Ó ní nǹkan tí ó fi hàn, tí ó fi jẹ́ ká mọ̀ pé ẹrú ẹni ti di ẹbọ àyè sí Ọlọ́run. Ó ní nǹkan tá a rí nínú ayé ènìyàn ká tó lè sọ pé ẹni ẹbọ àyè ní sí Ọlọ́run. Ó ní nǹkan tá a gbọ́dọ̀ rí nínú ayé onígbàgbọ́ tòótọ́ tá a fi mọ̀ pé onígbàgbọ́ yìí ó ti di ẹbọ àyè sí Ọlọ́run. He is a living sacrifice unto God. Ó ní ìgbé ayé tènìyàn á gbé. Ó ní mo fi pè ní àmúyẹ ríru ẹbọ àyè sí Ọlọ́run. In tó mú kéèyàn wà qualified láti jẹ́ ẹbọ àyè sí Ọlọ́run. Ohun kìíní, ó ní ìwà mímọ́. Ìwà mímọ́. Bá mi lọ sínú ìwé Róòmù orí 11 ẹsẹ̀ 16. Rome chapter 11 verse 16. Ǹjẹ́ bí àkóso bá mọ́? Yes. Bẹ́ẹ̀ ni àkópọ̀. Yes. Bí gbòǹgbò bá sì mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. Ẹ bá mi tún part B ẹ̀ka. Bí gbòǹgbò bá mọ́. Bí
gbòǹgbò bá mọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀. Sórí bí ayé rẹ bá mọ́ iṣẹ́ ẹ̀sìn rẹ yóò mọ́, ohun gbogbo tó ń ṣe yóò mọ́. Bíbélì ní sọ gidi rere èso rẹ̀ yóò sì di rere, ṣùgbọ́n sọ igi di búburú èso rẹ̀ yóò sì di búburú. Èso igi la fi ń dá igi mọ̀. Bí ayé rẹ bá mọ́, bí ayé rẹ bá jẹ́ ìtẹ́wọ́gbà, ó di dandan kí ohun gbogbo tó ń ṣe kí ó máa reflect irú ènìyàn tó jẹ́. Ìdí nìyẹn tó yẹ pé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀, bíṣọ̀bù, rẹ́fúrẹ́nì, kwaya àtòrúrú lónìí tí wọ́n gẹ oríṣiríṣi irun burúkú sórí. Ṣé pásítọ̀ tó gẹ táìsì àbí rẹ́fẹ̀rẹ̀n tó gẹ Obama sórí, bóò ni ìgbé ayé ẹ ti rí? Ẹ mọ̀ pé ìtayé ẹ rí náà ni tó wà lórí ẹ̀. Pásítọ̀ tí ń la pátì, ọ̀gá akọrin tí ń fọṣẹ́ sórí, ẹ ti mọ̀ pé bí ayé ẹ ti rí ni òde ara ẹ rí. Irú ènìyàn tó jẹ́ nínú ní sọ tí àgọ́ ara ń gbé jáde. Irú ènìyàn téèyàn bá jẹ́ ní ìṣe àti ìwà tí ó máa jáde nínú ara ẹni bẹ́ẹ̀. Bí gbòǹgbò bá mọ́ ẹ̀ka rẹ̀ yóò mọ́, èso rẹ̀ yóò mọ́. Bí gbòǹgbò bá mọ́ èso ẹ̀ yóò mọ́. Ẹ wo èso táwọn èèyàn so ń jọ Ọlọ́run lónìí. Ó mo ṣe sọ ṣe rí ìgbé ayé wa ṣáájú iṣẹ́ Ọlọ́run. Ìgbé ayé wa ló wà important sí Ọlọ́run ju iṣẹ́ tá a fẹ́ ṣe fún lọ. Olóúnjẹ mo sọ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ wàásù yìí pé ọ̀pọ̀lọpọ̀ ló sá kìràkìtà láti ṣe iṣẹ́ fún Ọlọ́run, ṣùgbọ́n tí ìgbé ayé wọn ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ṣé ẹ̀dẹ̀ rí bí ìgbé ayé Yorùbá ti ní ìtẹ́wọ́gbà, iṣẹ́ ẹ̀sìn ò lè ní ìtẹ́wọ́gbà. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ilé ò da, ilé ò tòrò, òun àti ìyàwó ẹ̀ odidi oṣù mẹ́ta wọn lè mọ̀ kíra wọn. Wọ́n á sì wá sórí pẹpẹ, wọ́n á sì mọ wàásù fún ìjọ Ọlọ́run. Ṣé rí kíní kan mo fẹ́ ká ìmọ̀ lónìí, ìyẹn tí èèyàn ò bá ní èèyàn ò lè fi fún ni. You can only give what you have, you can never give what you don't have. Ìyẹn tí o ò bá ní o ò lè fi fún yàn, o ò lè fi tààyàn lọ́rẹ. Ìdí nìyẹn mo sọ fáwọn èèyàn, wọ́n ní pásítọ̀ yẹn dẹ̀ ń preach òótọ́ o, pásítọ̀ yẹn ń teach òótọ́, pásítọ̀ tẹ ló ń teach òótọ́ tó yẹ pé gbogbo àwọn ọmọ ìjọ ẹ̀ irun bí irun wèrè lọ́pọ̀lọpọ̀ wọ́n gbé sórí. Aṣọ bí aṣọ Jésébẹ́lì ló wà lọ́rùn gbogbo àwọn tó láwọn ojóbìnrin. Ẹ wá ní pásítọ̀ wá aṣọ òótọ́, mi ò rò bẹ́ẹ̀, mi ò gbà pé wá aṣọ òótọ́. Ìjẹ́ pé Jésù wá aṣọ òótọ́ dóbì kan. Wọ́n ní àwọn ènìyàn sì sọ pé ẹ̀kọ́ ilé jù ta ló lè gbà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì padà sẹ́yìn, wo kò sì bá rìn mọ́. Mélòó nínú wọn ni Jésù fà padà? Sórí ẹni tó bá fẹ́ lọ ni ó lọ. Ìjọba ọ̀run ṣe bí tá a fi okòó wọ̀nyẹn lọ. Ìgbé ayé tó o bá fẹ́ ni kì í ṣe ìgbé ayé túláàsì. Ṣé pásítọ̀ tó ṣe pé yóò ti kọ́ gba ìgò bọ́tù green kánrin nínú ọ́fíìsì kó tó wá sórí pẹpẹ, kí lẹ expect kí irú ẹ deliver fún ìjọ Ọlọ́run? Ẹni tó pẹrẹ ní choir mistress tí ọkùnrin tí ò ṣe adé orí ẹ̀ ti kọ́ gbòmọ́lẹ̀ tó jáde lábẹ́ tó wá lóun wá sórí pẹpẹ wọ́n kọrin, kí lẹ expect kí irú ẹ̀kọ́ àmẹ́yẹ akọni lónìí nínú ìjọ tó ti pé oyún tí mi ìṣe Ọlọ́run ló mọ̀, yóò sì wá sórí pẹpẹ yóò sì mọ ọkọrin. Àbúrò mi ń sọ̀rọ̀ kan fún mi ní alẹ́ àná, ó fi lédì kan mi, mo mọ lédì yẹn, mo ní lédì ikọ̀ yẹn, ó ní ó ti ń kọrin ẹ̀mí gidi gan ní sí o. Mo ní bò la yí ẹ ṣe rí, torí mo bá yí ẹ ṣe rí nígbà kan. Mo ní ṣé ayé ẹ ní ìtumọ̀, ó ló sá kọrin ẹ̀mí gidi, ọ̀rọ̀ mi orin ẹ̀mí kọ́ la ń bọ́ sọ, ta ni olóko orin ẹ̀mí? Ṣé ayé ẹ ní ìtumọ̀ ní tí mo ń bọ́ sọ? Ọ̀pọ̀lọpọ̀ lónìí ló ṣe pé ayé wọn ò jẹ́ ìtẹ́wọ́gbà, ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ èrè gidi lọ́wọ́. And let me tell you something, ẹ lè fi iṣẹ́ èrè yí Ọlọ́run lọ́kàn padà bí ayé yín ò bá mọ́. Ẹ má lọ rò pé ẹ lè fi iṣẹ́ èrè yí Ọlọ́run lọ́kàn padà lórí ìdájọ́ burúkú tó máa wá sórí yín bí ayé yín ò bá mọ́. Kò ṣeé ṣe. Bí ayé yín bá yege, bí ayé yín bá lu o, tí ò sí ìgbé ayé wà mímọ́ kọ́bọ̀ nínú ayé yín, tẹ́ran rí mọ́ iṣẹ́ Olúwa ní ṣíṣe,
ayé yín ó jóná ráúráú lọ́rọ̀ àpáàdì. Ọ̀pọ̀lọpọ̀ sá sáré lé iṣẹ́ Olúwa, iṣẹ́ Olúwa, iṣẹ́ Olúwa, iṣẹ́ Olúwa, iṣẹ́ Olúwa. Iṣẹ́ Olúwa là ń sáré lé, ayé wa dẹ̀ ti dàdàkúdà. Ayé wa lu oríṣiríṣi ihò. Sórí ìgbé ayé tí ó kàn kún fún iṣẹ́ ẹ̀sìn ṣíṣe tí ò ní ìtumọ̀, ó dàbí àgbo tínú ẹ̀ fà ẹ̀ ṣùgbọ́n títa ẹ̀ ti kìkìdá ẹ̀gbin tó ṣe kìkìdá ẹ̀gbẹ́. I'm very sure bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ṣe kúndùn oúnjẹ tó àwo tí ìsàlẹ̀ bá ṣe àsán ẹ̀gbẹ́ tínú ẹ̀ mọ́ táwọn abo oúnjẹ gidi sí tọ́gbẹ́ran lé lórí, kò sí bí para àwọn oúnjẹ rẹ̀ ṣe lè tó òní jẹrú ẹ̀. Bẹ́ẹ̀ ni ayé ẹni tí ò ní ìtumọ̀ ṣùgbọ́n tó ń rìn rí mọ́ iṣẹ́ Olúwa ṣe rí. Àmẹ́yẹ pásítọ̀ tó níyàwó méjì mẹ́ta á dẹ̀ tún wà lórí pé pàmò wàásù pé kẹmọ́ ṣàgbèrè. Kí wọ́n lò àìmọye irú wọn bẹ́ẹ̀. Pásítọ̀ mi ò tẹ̀ ní fáyàwó wálé ṣùgbọ́n á ní ní kọ̀rọ̀. Wọ́n gbàgbé Bíbélì ní pé ohun gbogbo tí a bá ń ṣe ní kọ̀kọ̀ láwọn kéde rẹ̀ lórí òrùlé. Iye tá a bá ṣe ní ìkọ̀kọ̀ gbangba ní lójú Ọlọ́run. Pásọ̀ rí gbangba ní lójú Ọlọ́run. Ìgbé ayé wa mímọ́, bí gbòǹgbò bá mọ́ èso rẹ̀ yóò mọ́, ẹ̀ka rẹ̀ yóò mọ́, ohun gbogbo nípa tirẹ̀ á jẹ́ mímọ́. Wọ́n mọ́ wọ́n dà lónìí ọ̀pọ̀lọpọ̀ náà sí Ọlọ́run ilé ò da, ilé ò tòrò, kò rí àwọn ọmọ ẹ̀gẹ́ kọ̀ǹtró fún Ọlọ́run. Á dẹ̀ wá máa rìn rí máa ọmọ ọlọ́mọ nínú ìjọ, gbáyà níláárí, ìgbé ayé àbùkù. Ọ̀pọ̀lọpọ̀ aya ni ò tẹríba fọ́kọ nílé, tó bá dé ṣọ́ọ̀ṣì yóò kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún pásọ̀ ṣùgbọ́n kò ní láíláí kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún ọkọ ẹ̀ nínú ilé. Ìgbé ayé àgàbàgebè ní irú sẹ́ẹ̀sì ẹni bí òdẹ̀ ní ìtumọ̀. Ẹlòmíì fọwọ́ yẹpẹrẹ mú ọkọ ẹ̀ nínú ilé, ọkọ ò ní láárí sí ọkọ ìjọ lójú, ọkọ rẹ̀ ò jọ lójú, pásọ̀ ló jọ lójú. Àwọn lò ní sẹ́ẹ̀sì ò ní sẹ́ẹ̀sì o. I'm telling you, tí o bá kùnà ojúṣe rẹ sí ọkọ rẹ bó ti tọ́ àti bó ti yẹ ò ní dọ́rùn. Tó o bá sọ̀mìtì ara ẹ fún ọkọ rẹ kó o ṣe gbogbo ojúṣe rẹ láì jẹ̀bi nínú ilé gbọ́ kó o máa wẹ́ gbàdú kàsí ìkan lọ, o ò ní dé ìjọba ọ̀run. Inú ilé rẹ̀ ń tàdé ń ṣèdín, ọ̀tá ń tọ́jú ìta, ọ̀ndà lójú àwọn ará àta, ìdùgbò inú ilé rẹ̀ ń kẹ̀yìn ṣèdín. Ṣé Ọlọ́run tó rí bọ́ ṣẹ́ṣẹ́ níta kò rí bọ́ ṣẹ́ṣẹ́ nílé àbí? Bíbélì pé a kò lè gan Ọlọ́run, ohunkóhun tí ènìyàn bá gbìn ni ó ká, ohunkóhun tó bá fúrúgbìn ló ká. Ó dánwò bò. Ẹlòmíín sọ kúndùn ìgbé ayé àgàbàgebè débi pé ìyẹn tí ò jẹ́ nínú ilé á dẹ̀ mọ́ fi ra ìpè níta. Ẹ ń tara yín ni bá. Ohun mìíràn nínú òtítọ́ gbogbo ṣé ló pé mo fi gbogbo sí? Gbogbo yẹn dúró fún nínú òtítọ́ gbogbo. Ẹlòmíì ìgbé ayé òtítọ́ àbọ̀ ní ń gbé, yóò sòótọ́ díẹ̀ yóò fi rọ́kùn. Ara òrìn nínú òtítọ́ rárá, àfi kó orin nínú gbogbo tí wọ́n pè ní òtítọ́ pátápátá. Ẹ jẹ́ ká wo 2 Corinthians chapter 13 verse 8. 2 Corinthians chapter 13 verse 8. Kọ́ríńtì kejì orí 13 ẹsẹ̀ 9. Nítorí àwa kò lè ṣe nǹkan lòdì sí òtítọ́. Àwọn kò lè sọ nǹkan lòdì sí òtítọ́. Bí kò ṣe fún òtítọ́, àwọn kò lè sọ nǹkan lòdì sí òtítọ́. Bí kò ṣe fún òtítọ́, nínú òtítọ́ gbogbo. Èyí jẹ́ àwòmọ́ni kejì, èyí tó lè fi ìyẹn hàn tàbí tó lè tọ́ka èèyàn gẹ́gẹ́ bí ẹbọ àyè sí Ọlọ́run. Àmì pásítọ̀ tó kún fún irọ́ pípa lónìí, àmì rẹ́fẹ̀n tó kún fún irọ́ pípa lónìí, àmì bíṣọ̀bù tó kún fún irọ́ pípa lónìí, àmì ìyá ìjọ, bàbá ìjọ, alàgbà ìjọ tí wọ́n kún fún irọ́ pípa lónìí, tí wọ́n pè ní òtítọ́ jìnnà sí ayé wọn, tí wọ́n pè ní òtítọ́ àti òdodo tí kò sí nínú ayé wọn kọ́bọ̀. Ìtí kò rí bẹ́ẹ̀ wọ́n á ló rí bẹ́ẹ̀. Say, Daddy, let me tell you something.
nínú òtítọ́ gbogbo. Sọ́ọ́dí tí ò bá sojú ẹ̀, tó o bá sọ ní sọ pé ó sojú ẹ̀, irọ́ ló pa o. Tó o bá dẹ̀ ṣe àtúnṣe, Ọlọ́run má jẹ́ gbé ọwọ́ náà. Ẹlòmíì ní tí ò sojú ẹ̀ báyìí, a ní Ọlọ́run gbọ́ mo wà mẹ́fà, a tún mọ̀ fi Ọlọ́run búra nígbà tí bẹ́ẹ̀ ní pé ẹ kò gbọdọ̀ fi orúkọ Ọlọ́run búra. Ẹlòmíì àmọ́ ẹ̀ tó fi orúkọ Ọlọ́run búra lórí tí ò sojú ẹ̀. Ẹlòmíì á fírèmù tí ò rí bẹ́ẹ̀, á fírèmù ẹ̀ gẹ́gẹ́ bí tó rí bẹ́ẹ̀. Àìmọye oníwàásù tí wọ́n pa lórí pẹpẹ, àìmọye oníwàásù tí wọ́n fi wé pé kó wá wàásù níbi kan, tó bá débẹ̀ tó bá di bẹ́ẹ̀rẹ̀ ṣepọ̀, á fẹ́ wú àwọn ènìyàn lórí, á ní mo gbàdúrà fún yàn kan, kódà odidi ọdún 3 ló fi wọ́n ọmọ tí ò rọ́mọ, bó ṣe dé wájú mi tí mo rẹ́ wọlé báyìí ló bímọ, irọ́ dẹ̀ ló ń pa. Ó sọ torí kò lè rúgbàgbọ́ àwọn tó wà ń bẹ̀ sókè. A lè fi rọ́ ru ìgbàgbọ́ ènìyàn sókè kọ́lọ́run gbà lọ́wọ́ wa. A lè fi ẹ̀tàn ru ìgbàgbọ́ àwọn èèyàn sókè ká expect kọ́lọ́run gbà rú ìjọsìn àti sìn bẹ́ẹ̀ lọ́wọ́ wa, kò ṣeé ṣe. Ẹlòmíì àdórí pẹpẹ, a ní bí mo ṣe ń gbàdúrà lóru àná, l'Olúwa sọ fún mi pé kí n pe èpè owó ẹ̀, pé gbogbo àwọn tó bá sì ti nípa nínú ẹ̀ báyìí ni ó rí, irọ́ dẹ̀ ló ń pa. Rírìn nínú òtítọ́ gbogbo. Ẹlòmíì á fi nǹkan sí ojú ọwọ́ báyìí, á sì mọ̀ fẹ̀yìn wọn hàn yàn. Á fi nǹkan sí ojú ọwọ́, á mọ̀ fẹ̀yìn wọn hàn yàn. Ìtẹ́lòmíì ò jẹ́ ní ọmọ fi ra ẹ̀ pè. Ìtẹ́lòmíì ò jẹ́ la máa fi ra ẹ̀ pè. Ìtẹ́lòmíì ò ní yóò mọ̀ parọ́ bò ó ní. Ìkẹta, ìgbọràn pípé. Ìgbọràn pípé. Sórí àdúrà ogun ayé tí ọ̀pọ̀lọpọ̀ yín gbà, Olúwa ṣẹ́ ogun, Ọlọ́run ṣẹ́gun, Ọlọ́run ní láéláé ṣe torí pé wọ́n gan ọ̀tá Ọlọ́run ni ọ́. Ìgbọràn rẹ ò pé. Sórí bí ìgbọràn rẹ ò bá ti kún ojú òṣùwọ̀n níwájú Ọlọ́run, ó kàn ń jẹrẹ níyà nínú àdúrà ni. Ó ń jẹrẹ níyà nínú àdúrà ni. Ẹ bá mi lọ sínú ìwé Kọ́ríńtì kejì orí 10 ẹsẹ̀ 5 sí 6. 2 Corinthians chapter 10 verse 5 to 6. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa ń di gbogbo èrò ní ìgbèkùn ní ìtẹríba fún Kristi. Yes. Àwa ti wá múra tán o láti gbẹ̀san gbogbo àìgbọràn. Ẹ dúró, ṣe pé condition wa mẹ́rin. Àwa ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn. Ṣùgbọ́n o nígbà tí ìgbọràn ti yín gan bá pé, òun gbàdúrà kọ́lọ́run gbà ọ́ lọ́wọ́ ọ̀tá. Ṣùgbọ́n ìwọ gan ọ̀tá Ọlọ́run ni ọ́. Ìsìn bẹ̀rẹ̀ láago 8 bí 10:30 òru ọ̀ọ́ni dé ṣọ́ọ̀ṣì, ọ̀mọ́kọ̀ ọ̀tá Ọlọ́run ni ọ́. Ọjọ́ Bible study ọ̀ọ́ni wá. Iṣẹ́ àlùsí ọgbẹ́ga ju ìfẹ́ Ọlọ́run lọ. Ọ̀tá Ọlọ́run ní ẹ̀rẹ̀kẹ́ yìí àsan ọ̀rọ̀ ni, ṣọ́ọ̀bù ẹ̀kẹ́ irọ́ ni. Bọ́ bá dún bí àdá olóró báyìí, irọ́ ló dáhùn. Ó ṣe ra ẹ ọ̀tá Ọlọ́run ni ó sọ̀mọ̀ ni. Ṣé báwọn kékèké tẹ̀ kí n kà sí i? Ọlọ́run kà á sí gidigidi gan. Àwọn kékèké tẹ̀yìn lókòkò tó nǹkan yìí, Ọlọ́run kà á sí gidigidi gan. Wo ọ̀run àpáàdì kan tẹ́ni tó fi ìdá gé èèyàn lórí tí ó lọ, lẹ́ni tó bá parọ́ náà ó lọ. Ṣé bọ́ọ̀nù Bíbélì tẹ́ gbé lọ́wọ́ pé all liars shall have their part in the lake of fire. Indeed, ayé burúkú láyé tá a wà yìí lóòótọ́. Ayé tún sá wọ́nà láti tún pẹ́ kọ́ra ẹ Ọlọ́run. Wọ́n wá kọ́ lọ́rọ́ irọ́ funfun, irọ́ dúdú, irọ́ green, irọ́ ni irọ́ ń jẹ́. Gbogbo kọ́lọ̀ tí ò bá wù káyé fún rọ́, irọ́ ni irọ́ ń jẹ́. Ìgbà kan wà táwọn Yorùbá fi ìmú ṣe fíìmù kan tán pè ní irọ́ funfun. Kò sí ti ń jẹ́ irọ́ funfun o. In reality nínú Bíbélì kò sí ti ń jẹ́ irọ́ funfun. Irọ́ ni irọ́ ń jẹ́. Bó o bá parọ́ ó lọ́run àpáàdì. Bó o bá parọ́ tí kò ká ọmọ pẹ́rẹ́, ọ̀daràn ọ̀run àpáàdì ẹ̀ sòsé ni. Tíkẹ́ẹ̀tì ẹ̀ ọ̀tọ́mátìkì ni. Ìgbọràn pípé. Ṣé ìwọ gan lè fọwọ́ sọ̀yà pé ìgbọràn ẹ̀ pé níwájú Ọlọ́run? Ṣé ìwọ gan lè fọwọ́ sọ̀yà nínú ẹ̀sìn rẹ pé ó pé níwájú Ọlọ́run? Bíbélì wípé bí a kò bá ní ìdálẹ́bi kan lọ́kàn wa, ìsinmi ológo là ó ní. Bí a kò bá ní ìdálẹ́bi kan ní ọkàn wa, ìsinmi ológo là ó ní. Ìwọ náà wo ayé ara ẹ.
sí ìwọ gan lè fọwọ́ sọ àpẹẹrẹ ọkàn ò jẹ́ ọ pé ìrìn àjò rí o pé níwájú Ọlọ́run? sí ìwọ gan lè fọwọ́ sọ pé ìrìn àjò ẹ pé níwájú Ọlọ́run? wọ́n náà mọ̀ pé kò pé wọ́n náà wú bọ́ sí rìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sì mí lọ́ọ́ yọrí bọ́rọ́ lọ́wọ́ excuse kan fílẹ̀ pé kíní kan ní òjò sẹ́rí mo máa sọ kíní kan fáwọn wọ́kàsì máa ní sọ rí bí mi bá gba excuse lọ́wọ́ ẹ Ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ o. Ọlọ́run sọ pé nǹkan báyìí ni ò jẹun wá èmi lè gbà á bí èèyàn bọ̀ mo fi dá ọ lójú pé Ọlọ́run ò ní ìgbà lọ́wọ́ ẹ. ẹni bá ní exam tí yóò kọ exam láago 9 tó ní promotion exam tí ìbá ṣe pé bóyá ikú bá dé tàbí àìsàn kan tó ní agbára tí kò fi lè fi ẹsẹ̀ méjèèjì bá ṣẹlẹ̀ sí mi ò rò pé wọ́n á sí nǹkan kan tí ó dá dúró àti lọ exam lọ́jọ́ yẹn mi ò rò bẹ́ẹ̀ kò sí. nígbà tí èèyàn bá tiraka tó ń làkàkà lórí ohun tí ò lérè tó wá fohun tó lérè sílẹ̀ sẹ́mi pé ó dàrọ̀ ọjà òjò kọ́ ló ń bẹ̀rẹ̀ là tó mọ̀ ẹ́ pé ẹrù lòún rù sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ó dọjọ́ tó bá kú kó tó mọ̀ ẹ́ pé iṣẹ́ ẹ̀sìn òní láárí níwájú Ọlọ́run. sẹ́ẹ̀dẹ̀ rí pásítọ̀ bá wa sòótọ́ ọ̀run ó bá wa sọ ọ̀run ó ṣe kí ni o ọ̀run ó sọ fún ọ. obìnrin tí ń wọ ṣòkòtò nísìn àbóbìnrin tí ń ṣàgbèrè nísìn àbí bàbá àjọ tó ti sọ̀rọ̀ ẹ̀dín kìnìún nínú ìjọ tí ẹnikẹ́ni ò lè bá sòótọ́ mọ́ ẹ̀bíjọ Ọlọ́run ò bá a sọ ọjọ́ tó bá kú wọ́n sọ fún un ṣùgbọ́n the only problem náà ni pé kò ní lórí ọ̀fẹ́ ìrònú pìwàdà. tí wọn náà rí i pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà ogun tó ń gbà báyìí nísìn ìwọ gan ló òjò gbà ọ̀pọ̀lọpọ̀ àdúrà ìgbénijà tó ń bẹ Ọlọ́run fún ìwọ gan ló òjò gbà torí pé kíni ìgbọràn ti ẹgún òpin níwájú Ọlọ́run. ẹni kígbe olè léni lórí tó ṣe pé ẹ̀hún gan náà sẹ́ gba ẹrù sọ̀kalẹ̀ lọ́wọ́ olè tó gàjà sẹ́mi pé kò gbádùn. wọ́n mọ̀ sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oníwàásù lónìí náà sọ pé ẹni tẹ́ ń gbé jòkó lẹ̀ ní wọn ìwàásù ìgbàlà tí wọ́n tó ń tó wá sí wọn. mo ti gbọ́ nípa ìránṣẹ́ Ọlọ́run kan rí tí ìjọ rẹ̀ ti tóbi gidi sọ pé ọdún tó kọjá náà ló ṣe fàyè ẹ̀ fún Jésù. ìjọ àti tóbi gidi o ọdún tó kọjá ló ṣe fàyè ẹ̀ fún Jésù náà ṣe gbà wí oògùn tí fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ wá sọ fún mi iṣẹ́ ìránṣẹ́ tó ti ṣe ṣáájú gbogbo àwọn kòkò yẹn kọ́ o. ẹ fẹ́ sọ fún mi pé ó lérí àbí. ìkẹrin ìrẹ̀lẹ̀ àti ìpamọ́ra ìrẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ṣiṣẹ́ Ọlọ́run nínú ọkàn gíga. sẹ́ẹ̀dẹ̀ rí mo sọ kíní kan fún wa tó bá ṣe dáa àrá ò ní sán lọ́rùn tó bá dẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run tó bá kù káàtó ìjì kan ò ní jà. tó bá mo sọ kíní kan wá ní tí ò nà ọmọ ń bẹ lára ọmọ. abájọ ní o máa tí orí keje ó ní ọ̀pọ̀lọpọ̀ ni yóò tọ̀ mí wá lọ́jọ́ náà pé Olúwa ní orúkọ rẹ ní àwa ṣe nǹkan báyìí lórúkọ rẹ làwa ṣiṣẹ́ àmì àti ìyanu lórúkọ rẹ làwa ṣe yìí ó ní ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ fún wọn pé ṣé ẹ̀ mọ̀ tó mọ̀ yẹn that is in tó yẹ kọ́lọ̀ ti sọ fún wọn ti pẹ́ ọjọ́ ìlọ́wọ́ sẹ̀ wá sọ fún wọn pé èmi ò mọ̀ yín rí o that is in tó yẹ kọ́lọ̀ ti dé kán mọ̀ kan tó kú ó dọ̀jọ́ tán bá kú kán tó mọ̀ abẹ́yẹn ò understand ni in tó yẹ ká ti mọ̀ sẹ́yìn Ọlọ́run wá sẹ̀ wá jẹ́wọ́ ẹ̀ fún wọn ó ní túmọ̀ pé èmi ò wá jẹ́wọ́ fún wọn yẹ that is in tó yẹ kí Ọlọ́run ti jẹ́ kán mọ̀ sẹ́yìn tí wọn ò mọ̀ Ọlọ́run wá sẹ̀ reveal ẹ̀ fún wọn. ìrẹsẹ̀ Ọlọ́run mi níbi tí gbéraga tó wọlé wùdé tó bá sọ pé báyìí l'Olúwa wí ẹlòmíì ò gbọ́dọ̀ tún wí tiẹ̀ mọ́ ẹlòmíì ò gbọ́dọ̀ sọ pé òtún rìnà mí mọ́ lẹ́yìn tiẹ̀. ìgbéraga sọ bá yí ẹlòmíì jẹ́ débi pé bí àwọn tó níwú lórí bá ń kí báyìí ọwọ́ báyìí náà ni ó mọ̀ ẹ̀nà sí wọn. àpéyàn ń dá ẹgbẹ́ ọmọ ẹ̀ lóhùn ìrọ̀sọ́lọ́ ìgbéraga bàjẹ́ débi pé bó bá ló ń bá a sọ̀rọ̀ tó bá ló lo statement kan tí ó ṣe ojú ẹsẹ̀ ní mọ̀tọ́ pé má máa lo language yẹn fún mi mọ́ àwọn èèyàn báyìí náà lo language yẹn fún ìrẹ̀lẹ̀ tí wọ́n náà ní ìrẹ̀lẹ̀ àmì ya kọrin tó yẹ pé inú ìgbéraga ọkàn náà fi ń kọrin fọ́lọ́ inú mo dáa tó yìí èmi mo dùn tó yìí náà fi ń kọrin fọ́lọ́
ṣe rí bọ́lọ́run bá ló kóun wá ṣèdájọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹ̀sìn ìjọ lónìí àwọn tí ó ké ló pọ̀ jù. bọ́lọ́run bá ní kóun wá ṣe ìdájọ́ iṣẹ́ ẹ̀sìn gbogbo lónìí tọ́pọ̀lọpọ̀ ti rò pé òun ti ṣiṣẹ́ ẹ̀sìn lójú ara wọn. mo fẹ́ fi kinní kan yí ọ lórí ìwàásù yìí pé ìwàásù yìí kò ní ṣe pẹ̀lú pé ó ti lò 20 years nínú Olúwa àìmọye ló tó pé 30 years rẹ̀ nínú Olúwa ṣùgbọ́n òun ló ń ka 30 years ọjọ́ tó ti fayé fún Jésù sọ nìkan lọ́lọ́run mọ̀ gbogbo èyí tó kù Ọlọ́run ò mọ̀ torí pé ìgbé ayé ò sí ẹbọ àyè sí Ọlọ́run òórùn burúkú la yé ẹ mú bá Ọlọ́run instead of òórùn dúdú òórùn ẹ̀ṣẹ̀ la yé ọ̀pọ̀lọpọ̀ mú jáde òórùn burúkú òórùn kọ́ òórùn ní ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ́ mú bá Ọlọ́run ní ayé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ nùjọ Ọlọ́run mú bá Ọlọ́run ní ayé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run mú bá Ọlọ́run. ìrẹ̀lẹ̀ ìgbé ayé ìrẹ̀lẹ̀ àti ìpamọ́ra ẹlòmíì ò ní ìpamọ́ra tamidànù ní sẹ́rí ohun gbogbo tí Ọlọ́run dá láyé under category méjì ló wà o more than opposite ni under ire àti bí ni tó bá ti nírẹ̀lẹ̀ wà ní ìgbéraga náà ní ìsìnjẹ́ ilé ní ìpamọ́ra nígbà tẹ́ bá sọ̀rọ̀ ìpamọ́ra ìrẹ̀lẹ̀ ní máa ń jẹ́ yẹn ní ìpamọ́ra nígbà téèyàn bá rẹra ìsílẹ̀ tó bá rò pé òun jẹ́ kankan. Jésù sọ kíní kan nínú ìwé Lúùkù ó ní ta ni yóò ní ọmọ ọ̀dọ̀ kó tó bá sọ fọmọ ọ̀dọ̀ yẹn pé lọ sọ oúnjẹ wá fún mi tọmọ ọ̀dọ̀ yẹn wá sọ oúnjẹ dé tó gbé oúnjẹ yẹn dé tó ní ó yá dúró tí màá fi jẹ oúnjẹ tán nígbà tó bá jẹ tó bá ní tò kọ́ ọmọ ọ̀dọ̀ náà wá sẹ̀ lọ jẹ tiẹ̀ ó ní sẹ́ yóò sọ fọmọ ọ̀dọ̀ yẹn pé ó ṣeun. Jésù lóhùn òrù bẹ́ẹ̀ ó lé ẹ̀yin náà nígbà tẹ́yin náà bá so gbogbo tán ẹ kára yín sí ọmọ ọ̀dọ̀ aláìlérè ọ̀pọ̀lọpọ̀ jọ rẹ̀ lójú ní sẹ́ǹsẹ́ àná tí ń dorí ọ̀pọ̀lọpọ̀ rú kò dẹ̀ sí bí Ọlọ́run ṣe lè wù kó pè ọ́ tó àná tí rẹ̀ ò lè ga ju ti Jésù lọ ntẹ́kọ̀lọpọ̀ mọ̀ nìyẹn bẹ́ẹ̀ lómi bá ti lórí ọ̀fẹ́ ẹ̀bùn ìrìnà báyìí wàhálà dé àwọn ẹgbẹ́ ìyá aláya ẹ̀ báyìí ìsọ̀rọ̀ bí ó ṣe mọ sọ̀rọ̀ sí wọn bíbá ẹ pé ẹgbẹ́ ẹ̀ ni wọ́n. ìkarùn ìṣẹ́gun lórí iṣẹ́ ara gbogbo ìṣẹ́gun lórí kíni o iṣẹ́ ara gbogbo ẹ bá mi lọ sínú ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 14 ìtàfilẹ̀ dáàyàn mọ̀ pé ẹni tí dé ẹbọ àyè sí Ọlọ́run ó ní ìṣẹ́gun lórí iṣẹ́ ara gbogbo ìṣẹ́gun lórí iṣẹ́ ara gbogbo kí dẹ̀ làwọn iṣẹ́ ara gbogbo òun náà ní irọ́ ìjà ìrunú àrankàn àdámọ̀ àìlèdáríjìni àìnífẹ̀ẹ́ òróró àlọ́pẹ́ ìgbéraga ìkùnsínú ìfọ̀rọ̀kẹ́lẹ́kẹ́lẹ́ bá yé ẹni jẹ́. ṣùgbọ́n ẹgbẹ́ Jésù Kristi wọ̀ kẹ́ má ṣe pèsè fún ara mọ́. Yes láti máa mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ kí ẹ̀yin kó má sì ṣe pèsè fún ara láti máa mú ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣẹ gbé Jésù Kristi wọ̀ ọ̀nà wọn lálẹ́ gbàgbé Jésù Kristi wọ̀ ó ní nígbà tí àgọ́ ara wa yìí tó bá ti di àgọ́ ara Kristi tá a bá ti jọ̀wọ́ ayé wa kalẹ̀ pátápátá fún Jésù tá a mọ̀ pé àgọ́ ara yìí kì í ṣe tiwa mọ́ ayé wa kì í ṣàwọn la nímọ́ àmẹ́jẹ pásítọ̀ tí ó mọ̀ sọ fún yín lórí pẹpẹ pé òun ló láyé o bó bá sì ṣe lòó ṣe sẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ kan wọnú sẹ́rẹ̀sẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ born again tó fi wọnú sẹ́rẹ̀sẹ́ ṣẹ́rí born again tẹ́lòmíì ní tó fi wọnú sẹ́rẹ̀sẹ́ born again pé my father is a Christian my mother is a Christian ni mo dẹ̀ máa ń sọ gbogbo orú born again yẹn bí àbọ̀n wùrúwúrú kìí ṣe born again tó jẹ́ níwò born again pé dáàdì mi is a pastor business ni mọ́mì mi nínú ìjọ ìyẹn ló wá sọ́dọ̀ ọmọ Ọlọ́run ẹlòmíì máa ń kílìmù pé ọmọ Ọlọ́run ló tẹ bá dẹ̀bi torí pé mo ń jẹ́ ẹ̀sà ni tòtòrò pé ti ń jẹ́ ẹ̀sà òun ló wá sọ́dọ̀ ọmọ náà ìyẹn kọ́ náà ń pè ní gbàlà èyàn kì í ní ìgbàlà nípa pé èyàn ń jẹ́ kírísítẹ́nì èyàn lè ní ìgbàlà nípa pé bàbá àti ìyá mi ìdílé kírísítẹ́nì náà ti jáde rárá ìgbàlà jẹ́ iṣẹ́ ọlọ́dàn ni oníkálukú ni ó jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ tí ó sì jọ̀wọ́ ayé rẹ̀ fún lóòótọ́ ìdí ni ẹmọ wọn sọ fáwọn òbí pé nígbà tí ọmọ wa bá ti mọ ọ̀tún yàtọ̀ sí òsì ẹ tètè fi Jésù Kristi lọ́wọ́ ẹ jẹ́ jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn kékèsí kẹkàn believe pé torí pé ẹ̀yin òbí Christian yín pé ìgbà tẹ́ ti bímọ yẹn automatically àwọn ọmọ yín náà Christian ni wọn kì í ṣe báyẹn dọ́run wọn ò ní gbàlà o with that kò sí ti ń jẹ́ gbàlà bẹ́ẹ̀ yẹn nínú ayé wọn àfi kí àwọn ọmọ yẹn kẹ́ fi wọ́n mọ Jésù Kristi lóòótọ́ kí àwọn ọmọ yẹn jẹ́wọ́ Jésù ní olùgbàlà nítòótọ́ ìgbà iná tó lè di ẹni ìgbàlà ẹlòmíì
iṣẹ́ ara kúnnú ayé ẹ̀ digbí kó tó lóun bá sí ìránṣẹ́. Iṣẹ́ ara tó ti kún náà ni ó jọ bá sí ìránṣẹ́ ara ìjẹ́. Ìdílé tiwa àwa máa ń bínú ni o. Ìdílé tiwa àwọn máa ń ṣe báyìí ni o. Wọn gbalẹ̀ bá ní ìdílé wa gbogbo orú àwọn wà burúkú bẹ́ẹ̀ bí bọ́bọ́ wà nínú èèyàn ò tí ì di ẹbọ àyè sí Ọlọ́run. Bí iṣẹ́ ara kankan bá ń gbénú ayé èèyàn ò tí ì di ẹbọ àyè sí Ọlọ́run. Ipa ìkẹta ó ní àǹfààní tó wà nínú rírú ẹbọ àyè sí Ọlọ́run. That is àwọn àǹfààní tí èèyàn ó rí nígbà tí èèyàn bá di ẹbọ àyè sí Ọlọ́run. Àǹfààní àkọ́kọ́ ó ní ìtẹ́wọ́gbà iṣẹ́ ìsìn rẹ gbogbo. So nígbà tí ayé rẹ bá di ẹbọ àyè tó mú òórùn gidi wá fún Ọlọ́run, nígbà yẹn ni iṣẹ́ ìsìn rẹ tó lè di ìtẹ́wọ́gbà. Ìgbà yẹn ni iṣẹ́ tó bá ń ṣe fọ́lọ́run ló tó lè mọ̀ ọ́n ṣe. Olórin kan ní kọ́ mi bí wọ́n ti yìn ọ́, kọ́ mi bí wọ́n ti yìn ọ́ o, kọ́ mi bí wọ́n ti yìn ọ́ o, kí n lè yìn ọ́ o bó o ṣe fẹ́. Èmi máa ń pùtò nìyẹn báyìí pé kọ́ mi bí wọ́n ṣe sìn ọ́, kọ́ mi bí wọ́n ṣe sìn ọ́ o, kọ́ mi bí wọ́n ṣe sìn ọ́ o, kí n lè sìn ọ́ o bó o ti fẹ́. Sẹ́rí bí àbágbà kí Ọlọ́run kọ́ wa, báwo lọ́rùn ṣe lè kọ́ wa nípa pé kí a sọ àgọ́ ara wa yìí di kúkú sí ẹ̀ṣẹ̀, kí a gbà kí ẹ̀mí mọ́ kó ṣiṣẹ́ ìràpadà nínú ayé wa, nínú ọkàn wa, nínú ìrònú wa, ká di tuntun. Iṣẹ́ ẹ̀sìn wo lè ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run? Ẹ jẹ́ ká wo Genesis orí 4 ẹsẹ̀ 4 sí 5. Genesis orí 4 ẹsẹ̀ 4 sí 5. Àti Ébẹ́lì pẹ̀lú mú nínú àkọ́bí ẹran. Yes. Àní nínú àwọn tí ó sanra. Yes. Ọlọ́run fi ojú rere kọ́ wọ Ábẹ́lì àti ní ẹbọ rẹ̀. Sẹ́rí ayé wa ló kọ́kọ́ wà important sí Ọlọ́run, kìí ṣe iṣẹ́ tá a bá ṣe fún. Ayé wa ló kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ ìtẹ́wọ́gbà. Ọlọ́run ṣe kí ni o? Ọlọ́run tí ó tẹ́wọ́gbà Ábẹ́lì àti ní ẹbọ. The primary thing tí Ọlọ́run bá kọ́kọ́ gbà ní ayé wa, tọ́lọ́run bá kọ́kọ́ tẹ́wọ́gbà ó ní ìgbé ayé wa. Kọ́lọ́run tó tẹ́wọ́gbà iṣẹ́ ìsìn wa. Yes. Ṣùgbọ́n Káínì àti ẹran rẹ̀ ni Ọlọ́run kò náà ní. Ṣùgbọ́n Káínì àti ẹbọ rẹ̀ lọ́lọ́run kò náà ní. Kí nìdí? Ó sẹ́rí kìí ṣe pé Káínì mú ohun tí ò dáa wá gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn àbí gẹ́gẹ́ bí ìrúbọ fún Ọlọ́run. Kò ṣe pé ó mú ohun tó burú wá, ohun tó dáa lòun náà gbé wá, ṣùgbọ́n torí pé ayé rẹ̀ burú. Lẹ́yìn ìrúbọ kí ló ṣe? Ó pa àbúrò rẹ̀ nínà. Ọlọ́dẹ̀ tí wọ́n béèrè pé èé ṣe àbúrò rẹ̀ ńkọ́, ó ní sọ Ọlọ́run fi òsè ṣé Ọlọ́run fi òsè olùṣọ́ àgùntàn àbúrò ni tí ṣe ń béèrè àbúrò ẹwú bó ṣe ń bá ẹlẹ́dàá ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ti rí rudeness nínú ayé ẹ̀. Ọlọ́run ti rí pé ayé ẹ̀ wà broken down. Àti ìwà ayé Káínì palẹ̀, kò sí ìwọ palẹ̀ nínú ayé Káínì, kò sí ìwà ìrẹ́ká nínú ayé Káínì. Ọlọ́run ti rí pé ìwà búburú ló kúnnú ayé ẹ̀. Ó ní ó jẹ́ kí iṣẹ́ ẹ̀sìn rẹ̀ ní ìtẹ́wọ́gbà sí Ọlọ́run. Bí ọ̀pọ̀lọpọ̀ á sì ṣe lónìí, iṣẹ́ Olúwa la rí mọ́, ayé wa sì burú jáì. A lè yan dì ọdún mẹ́ta, àmẹ́yẹ pásítọ̀ tí ń yan dì, àmẹ́yẹ bàbá ìjọ tí ń yan dì, àmẹ́yẹ inú ìjọ tó jẹ́ pé alàgbà méjì báyìí wọn ò rí ara wọn sójú, wọn dẹ̀ ṣiṣẹ́ sìn kan náà nínú ilé Olúwa, ẹni wọ́n ṣera wọn. Mo gbọ́ sítórì kan rí, ó dà pé bóyá ẹnìkan Ọlọ́run fi ìran ọ̀run hàn, wọ́n ló wá sọ nípa àwọn alàgbà kan, bóyá 5 ni wọ́n, tán ni wọ́n kọjú sí oòrùn ni ẹ̀jẹ̀ ló ń jáde lójú wọn. Kí ló náà ṣe? Wọ́n ní nígbà tán wà láyé àwọn alàgbà church wa ṣe kàlẹ́ndà jáde, wọ́n ní pásítọ̀ wa gbé picture ara ìsókè, ó wá fi tàwọn alàgbà sísàlẹ̀. Wọ́n ní wọ́n sọ pásítọ̀ pé kí ló dé tí ò lè gbé ti tàwọn ti tiẹ̀ náà tó wá ṣe pé ìsàlẹ̀ ló gbé àwọn sí, òun ló wá dúró lókè. Wọ́n ní pásítọ̀ dẹ̀bẹ̀ wọ́n dẹ̀ ló ti tán, àṣé wọn ò dáríjì pásítọ̀, wọ́n kan pásítọ̀ sínú. Ìgbà tí gbogbo wọn kú, òòrùn náà fèsì, wọ́n ní ẹ̀jẹ̀ ní jáde lójú wọn. Bẹ́ẹ̀ sì máa wà nìyẹn títí ayé. Ará nínú Olúwa, ẹlòmíì ó fi ìkùnsínú yóò lọ fi ṣiṣẹ́ Olúwa. Ẹlòmíì ìbànújẹ́ kúnnú ayé ẹ̀, ìpẹ̀gàn, àìnífẹ̀ẹ́ rere. Bí ó bá gbọ́ pọ́ máa làkejì ṣe rere báyìí, inú ẹ̀ kì í dùn, ìbànújẹ́ ni ó bá súnṣẹ́ gbogbo ọjọ́ yẹ. Ó dẹ̀ lọ ṣiṣẹ́ fÓlúwa. Iṣẹ́ sì yóò ní ìtẹ́wọ́gbà. Iṣẹ́ sì yóò ní ìtẹ́wọ́gbà. Àmì yàrá àwọn káyà tó ṣe pé ọ̀tẹ̀ pọ̀ digbí láàrin wọn. Wọ́n máa dìtẹ̀ ní, wọ́n máa dìpẹ́ ní táwọn dìtẹ̀ ń bọ̀ báyìí, wọ́n á tó rẹ̀ ní sí músẹ́, wọ́n á tún sọ̀rọ̀ ẹ̀ ní rere lójú ẹ̀, tó bá tún kò tán, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ láìda. Bí wọ́n á dẹ̀ dìpẹ́ ní ẹ̀dẹ̀ kan nínú ṣọ́ọ̀ṣì, àwọn náà dẹ̀ ó ṣe bákọ̀ funfun. Irú sẹ́ẹ̀sì yẹn ò ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Sẹ́yìn bí ayé wo ò bá ní ìtumọ̀, iṣẹ́ ìsìn wa ò lè jẹ́ ìtẹ́wọ́gbà.
ẹ má gbàgbé pé bí gbòǹgbò bá mọ́ èso rẹ̀ á di mímọ́. Bí gbòǹgbò bá mọ́ ìdí túmọ̀ sí pé èso ẹ̀ náà lè ṣe kí ni o kò lè mọ́. Bí ayé wọn bá ti wú Ọlọ́run iṣẹ́ ẹ̀sìn wọn ò lè wú. Wọ́n ti sọ fún wa ẹ má lọ rò ó pé ẹ lè fi sáyẹ̀nsì tú Ọlọ́run lójú o, kò lè ṣeé ṣe. Kò bẹ̀rẹ̀ látòrí ẹnikẹ́ni, kò sì lè bẹ̀rẹ̀ lórí tiẹ̀ bẹ̀rẹ̀. Ọlọ́run Bíbélì pé Olúwa kì í ṣe ojú ìṣáájú ẹnikẹ́ni. Ọlọ́run kọ ayé Káínì, Ọlọ́run kọ iṣẹ́ ẹ̀sìn rẹ̀ nítorí pé ayé rẹ̀ ò ní ìtumọ̀ sí Ọlọ́run, nítorí pé ayé rẹ̀ ò fi ògo fún Ọlọ́run, nítorí pé ayé rẹ̀ ò fi ògo Ọlọ́run hàn. Ẹ bá mi lọ sínú ìwé Róòmù yẹn, Róòmù orí 12 yẹn ẹsẹ̀ kìíní yẹn. Nítorí náà yes kẹ́ ẹ fi ara yín, ayé yín, ẹ̀mí yín, kó ara yín ẹ fi fún Ọlọ́run ní ẹbọ àyè mímọ́, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ẹ̀sìn yín, tẹ́rí iṣẹ́ ẹ̀sìn wa tó ga jù òun ni ìgbé ayé wa. Kò ṣe lẹ́sọ̀ọ̀sì tí a ń gbá, kì í ṣe ìwàásù tó dáa tá a wà lẹ́nu, kò ń sọ̀rọ̀ tó dáa tá a kọnu ṣọ́ọ̀ṣì táwọn èèyàn dúró sí. Òun kọ́ ni iṣẹ́ ẹ̀sìn tó ga jù. Iṣẹ́ ẹ̀sìn àkọ́kọ́ tó ga jù nínú ayé wa òun ni ìgbé ayé rere tá a ń gbé, òun ni ìgbé ayé ìwà mímọ́, òun ni ìgbé ayé tó sunwọ̀n, ìgbé ayé tó lè tọ́ka ẹlòmíì sí Jésù Kristi ní rere. Ìgbé ayé yẹ ló ṣáájú iṣẹ́ ẹ̀sìn tó bá wù ká wá sí. Ìdílé tó ìpẹ́ gbọ́ pé wọ́n lọ́pọ̀lọpọ̀ wàásù sí yàn, òun gan tó sì wàásù rọrùn àpáàdì ló wà. Kí nìdí? Ayé ò nítumọ̀ ni. Ọlọ́run sì wá torí pé ti jèrè ọkàn sí ìjọba ọ̀hún kó wá torí ẹ̀ fojú fún àṣìṣe tiẹ̀, kò possible. Sọrí bá yí ẹ bá níhò ọ̀daràn ọ̀gbẹ́ iṣẹ́ ẹ̀sìn tó ń ṣe nínú àgàbàgebè, iṣẹ́ ẹ̀sìn yóò ní ìtẹ́wọ́gbà. Iṣẹ́ ẹ̀sìn tó ń ṣe nígbà tí ayé ẹ̀ lúwo, iṣẹ́ ẹ̀sìn yóò ní ìtẹ́wọ́gbà. Ìkejì, ìṣẹ́gun lórí ohun gbogbo. Ara àwọn àǹfààní téèyàn tún ní nìyẹn nígbà tí èèyàn bá di ẹbọ àyè mímọ́ sí Ọlọ́run, ó ní ìṣẹ́gun lórí ohun gbogbo. Kíní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Gbèrò mi yẹn wípé ó ní ẹ̀ṣẹ̀ kì yóò nípa lórí wa mọ́, torí pé a kò sí ní abẹ́ òfin bí kò sí ní abẹ́ orí ọ̀fẹ́. Nígbà tí a bá ti di ẹbọ àyè sí Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ò ní nípa nínú ayé wa mọ́, ẹ̀ṣẹ̀ ò ní jọba. Bẹ́ẹ̀ ni ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ jọba nínú àgọ́ ara yín mọ́, ẹ̀ṣẹ̀ ò ní lè jọba nínú àgọ́ ara wa mọ́. A ó ní ìṣẹ́gun lórí gbogbo ẹ̀ṣẹ̀. Ìkejì, a ó ní ìṣẹ́gun lórí èṣù àti ìjọba rẹ̀. A ó ní ìṣẹ́gun lórí èṣù. Jésù wípé ọmọ aládé ayé yìí wá sí ọ̀dọ̀ mi, kò sì rí ohun kan nínú mi, kò rí ohun kan nínú mi. A rí pé nígbà tí Sátánì bẹ́ẹ̀ bọ̀ wá wò tó bá rí pé kò sí ẹ̀ṣẹ̀ nínú ayé wa, kò sí ohun tá a bá gbàdúrà pé kí Ọlọ́run kò ṣe tí òun ṣe kí ni o. Àdúrà wò ní lè ní ìdènà, èso ní lè dènà àdúrà wa, èso ní lè dènà ẹ̀tọ́ wa tó yẹ ká gbà lọ́wọ́ Ọlọ́run nígbà tí ayé wa bá mọ́, nígbà tí ayé wa bá ní ìtumọ̀. Ìkẹta ni pé a ó tún ní ìṣẹ́gun lórí ogun gbogbo. A ó ní ìṣẹ́gun lórí ogun gbogbo. Ọgbà mo lọ́dọ̀ bàbá mi ní Olúwa lánàá, wọ́n á sọ pé ọ̀rẹ́ àwọn kan mo dẹ̀ mọ́ ọ̀rẹ́ wọn yẹ wípé ní ìlú ibi tán wà wípé àwọn kan wọ́n jalè because ilé tán gbé wọ́n rẹ́ǹtì ẹ̀ ni. Mo rò pé wọ́n á ní pé ìkẹtàn jìyẹ pé wọ́n rí ní ilé yẹ, wọ́n náà wá mú bàbá yẹ pé bàbá yẹn náà wà ní ara àwọn tó jalè yẹ. Ó ní bàbá wa sọ gbólóhùn kan pé tí anybody bá try láti gbèjà wọn wípé yóò rí ìbínú Ọlọ́run, pé kán fi ìjà ayẹ kalẹ̀ fún Ọlọ́run láti jà fáwọn. Bọ́lá yẹn fáwọn ọmọ pa kínní Ọlọ́run mo bí ó sì gbèjà wọn. Wọ́n dẹ̀ ní DPO tó wà níbẹ̀, tó wà ní police station tán mú wọn lọ. DPO yẹn wọ́n ló lè ní, ó ti ń wá kí bàbá yẹn bribe bọ̀ bàbá ò fojúlẹ̀, so torí ẹ̀ kò jẹ́ kán release wá. At the end of the day, ìgbà tọ́lọ́run máa ṣe, wọ́n kàn gbé DPO yẹn kúrò ní, wọ́n á gbé DPO míì wá. Bí DPO yẹn ṣe dé, ẹ mọ̀ wọ́n láti hand over gbogbo case tó bá wà nílẹ̀ fún DPO láti mọ̀. Náà wọ́n á ṣe investigation náà rí pé bàbá yẹn pé kò mọ̀ sí. Gbogbo oníṣẹ́ tí bàbá yẹn dẹ̀ fi ṣiṣẹ́, àwọn ọlọ́pàá ti seize everything. Bàtà ṣáà dìrú tí bàbá wálé, wọ́n láwọn ọlọ́pàá wá ní kí bàbá wá kó àwọn irinṣẹ́ wọn. Nínú bàbá ní pé ṣebílé àwọn náà ti kó irinṣẹ́ àwọn, kán fúnra wọn kó irinṣẹ́ àwọn láti ọ́fíìsì wọn wálé àwọn. Àwọn ọlọ́pàá gbowó o. Ṣé ẹ rí bí ayé wa bá mọ́? Bíbélì wí pé bí Ọlọ́run bá bẹ fún wa, ta ni ó dojú ìjà kọ wa? Ọlọ́run sì lè sí fún wa nígbà tí ìgbé ayé wa ò bá wù. Ṣùgbọ́n nígbà tí ìgbé ayé wa bá wù, ìdí nìyẹn Bíbélì wí pé nígbà tí ọ̀nà wa bá wù Ọlọ́run yóò mú kí àwọn ọ̀tá wa kó wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa. Kí ló fà tọ́ fi kiri kí gbé ogun kiri lónìí? Ayé òwú Ọlọ́run rẹ̀ bó bá wù, ogun kan kò lè borí rẹ̀.
ìkẹta ní ìparí òun ni ìdàgbàsókè ní ìpele ìgbàgbọ́ nínú Kristi. Ìdàgbàsókè ní ìpele ìgbàgbọ́ nínú Kristi. Wà á rí pé ẹni tí ayé rẹ ti di ẹbọ àyè mímọ́ sí Ọlọ́run ní tó sì ti wà accepted níwájú Ọlọ́run, wà á rí pé irú ẹni bẹ́ẹ̀ ìṣọwọ́dàgbà nínú ẹ̀mí á ga gidi gan. Á ga. Ẹ bá mi lọ sínú ìwé Ephesians chapter 4 verse 15. Ephesians chapter 4 verse 15. ṣùgbọ́n kí ẹ máa sọ òtítọ́ ní ìfẹ́. Ṣùgbọ́n kí ẹ máa sọ òtítọ́ nífẹ̀ẹ́, yes. kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo. Kí a máa sọ òtítọ́ nínú ìfẹ́, kí a lè dàgbàsókè nínú Kristi nínú ohun gbogbo. Ẹni tí ń ṣe orí àní Kristi. Ká máa sọ gbogbo nínú ìfẹ́, ká máa sọ òtítọ́ nínú ìfẹ́, kí a lè dàgbàsókè, kí a máa rìn nínú pípé, ká máa rìn nínú ìwà tó yẹ, ká máa rìn nínú ìwà tó tọ́ níwájú Ọlọ́run, kí a lè máa dàgbàsókè nínú Kristi Jésù. Àní ẹni tí ń ṣe orí wo ìwé mímọ́ wípé ó ní àwa kò tí ì mọ̀ bí ìfarahàn rẹ̀ yóò ti rí. Ó ní ṣùgbọ́n àwa mọ̀ ẹ́ pé nígbà tó bá farahàn bí òun ti rí ni àwa yóò rí. Bí ayé rẹ̀ ò bá rí bí Kristi kó o tó kú, o ò lè déjọba ọ̀run. Dìde lórí ẹsẹ̀ rẹ̀. Mo nígbàgbọ́ pé Ọlọ́run ti fọwọ́ tọ́ ayé rẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run alààyè tí o gbọ́ tán yìí. O lè fẹ́ láti mọ ikọ̀ àti ìríjú Ọlọ́run tàbí fún àdúrà àti ìmọ̀, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa tẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ Kristi.